ẹ̀kẹ́ ni mi ọmọ adó fọ́tilé òtítálé ni mi ọmọ arẹ́rù mẹ́sọ̀ ayére ni mi ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹdòyẹdò èyí tó fún pin bí ẹ̀gbọ́n ni ọmọ yẹrùnyẹrùn àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ tèmi àjàó àrò Awikonko á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n baba ńlá baba ọlọ́rọ̀ ṣe àkàndá mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé mo kí pẹ́kú ìfọmọnìyàn ṣe lágbára Elédùà ilẹ̀ Yorùbá ó tù yọ́ bà yọ́ rọrùn yóò ṣe é gbé fún gbogbo wa àánú Ọlọ́run aláyò ní fi wálẹ̀ mo kí apá akú iṣẹ́ ìlú mo kí apá akú àtúnṣe mo kí apá akú faradà lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dílé wàhálà kò ní dílé ogun lóòótọ́ Yorùbá ní adájọ́ mọ́tàsé asọ̀rọ̀ mọ́yẹ̀ wọ́n ní bírú wọn bá sọnù ẹjẹ́ á gbìyànjú àti wá wọn èmi mo ṣèlérí pé a sọ ìtàn Ọ̀yọ́ Àtìbà bó ṣe bẹ̀rẹ̀ láti àgọ́ Ọ̀já kó tó di àgọ́ Dọ̀yọ́ kó tó di pé ó wá di Ọ̀yọ́ Àtìbà Ọ̀yọ́ Aláàfin tí ń jẹ́ lónìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé pé àwọn nǹkan ní máa ń ṣàtọ́kùn fún nǹkan kan orí ní dúró fágbọ̀n mú mi ká tó dọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ Àtìbà Ọ̀yọ́ kan ti wà tẹ́lẹ̀ ńbẹ̀ gangan ni empire wà ńbẹ̀ là ń pè lọ́yọ̀ ilé Ọ̀yọ́ Kàtúngà ńbẹ̀ ló ṣubú tí gbogbo ọmọ aládé fi fọ́n káàkiri ṣé gbàgbé nǹkan kan ni ó ṣàtọ́kù fún nǹkan kan ṣe mo sọ nínú ọ̀rọ̀ mi kan wípé mo gbọ́ pé ikú Aláàfin Olúewu ọlọ́wọ́ kan Àtìbá nú pé orúkọ Àtìbá jẹyọ nínú àwọn ìwádìí mi kan wọ́n sọ bí orúkọ Àtìbá ṣe jẹyọ lágbára Ọlọ́run a wá sọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́lé ipa tí Àtìbá kó Àtìbà Olúyọ̀lé Kúrúnmí àtàwọn ọba kan tàwọn ìlú kan tí wọ́n kó lórí ọ̀rọ̀ ìṣubú Ọ̀yọ́ empire ṣe mọ̀ wípé ọwọ́ ní síwájú ijó gẹ́ngẹ́ àlọ́ ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ní sánmilé fógun ogun ní fa ogun àṣẹ ìdúró àwọn nǹkan kan ní máa ń múra wọn ní máa ń fara wọn tẹ̀tẹ̀ bàbá wa sọ ní sísẹ̀ntẹ̀lé a lè sọ àwọn nǹkan bàǹtàbàǹtà nù a gbọ́dọ̀ tó létò ètò kó lè bá rìn bó ṣe yẹ kó rìn ẹ mọ́ gbàgbé ìtàn tá à ń sọ yìí kì í ṣe láti dá wàhálà alẹ́ o ṣùgbọ́n torí pé àwọn bàbá wa bọ̀ wọ́n ní béèyàn ò bá mọ ibi tí ń lọ ó yẹ kó mọ ibi tí ń bọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wa ní tá a bá ń sọ wípé ìrékọjá ti bálẹ̀ tó sú n tó ti lọ kátẹ̀ iwájú ló kù wọ́n ní ọ̀nà àbáyọ sí ọjọ́ iwájú ó wà nínú nǹkan tó ti ṣẹlẹ̀ sí wa sẹ́yìn àràpá ẹ̀ náà lélẹ́yìí tá à ń sọ yìí Awikonko ń sọ̀tàn Laji Abbas ń sọ̀tàn lágbájá ń sọ̀tàn tàmẹ̀dún ń sọ mo fi Ọlọ́run bá búra kì í ṣètàn ìjà là ń sọ kò sẹ́ni tó bára wọn jẹ nìkan kò bára wọn jẹ nìkan kò gbóra wọn kálukú ń ṣe tiẹ̀ lójú náà bó ṣe gbà wípé ó tọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àtẹ̀mí àti Ààrẹ Laji Abbas a jọ pàdé lọ́dọ̀ bàbá wa His Royal Majesty Ọba Adékúnlé Oyèlúdé Màkàmà Tẹ́gbòsùn the third bàbá wa Olówù tìlú Òkúta ńbẹ̀ lèmi àti Ààrẹ Laji Abbas ti pàdé bàbá invite àwa méjèèjì on purpose wọ́n pe Laji wọn ò sọ fún mi wọ́n pè mí wọn ò sọ fún Laji mo débẹ̀ ni wọ́n wá sọ fún mi pé
Ààrẹ Laji Abbas ń bẹ́ hàn yín, mo ní wọ́n ní kí wọ́n lọ pè wá. Bàtà méjèèjì ríra wa. Yorùbá ní bóníṣòwò méjì bá ríra wọn apò rírí ajé. Bí babaláwo méjì bá fojú kanra wọn á fi rùkẹ̀rẹ̀ yọ̀. Bólólùfẹ́ méjì bá fojú kanra wọn á bùrín sẹ̀kẹ́, wọn á rẹ́rìn ìfẹ́ lura wọn. Sofa tèmi àti Ààrẹ Laji Abbas ò níjà ara wa nú tẹ́lẹ̀tẹ́lẹ̀, kò gbàyàwó mi ìgbà tiẹ̀. A ní nǹkan kan tó fàjà láàrin wa jù pé èdè kò yédè ó gbọ́dọ̀ máa wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èmi àti brọ́dà mi dìmọ̀ra wa, a kíra wa dáadáa. Kò sí ojú pé nǹkan kan bí ìjà wà láàrin wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ṣe, gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọmọlúàbí ṣe ṣe. Mi ní kínníkínní kankan ní kọ̀rọ̀ ibì kankan against Ààrẹ Laji Abbas. And as far as I'm concerned, Ààrẹ Laji Abbas ò ní kínní kan ní kọ̀rọ̀ kankan against mi. Ṣe ni gbogbo wa jọ ń gbé ilẹ̀ wa lárugẹ. Àwọn ìtàn tá a wá ń sọ kì í ṣe ká lè bára wa jà, kì í ṣe kẹ́yìn ó lè mú ọ̀tá láàrin wa tàbí kẹ́yìn lè mú ọ̀rẹ́. Torí wípé kágbá ní kágbá lọ́nbà tá fi dún. Ààrẹ Laji Abbas is doing wonderfully well on his own part. Kíran káàárọ̀ òjíire ká mọ̀ yarí ìyàwó kọ̀ yálé. Kọ́rọ̀ wá mọ́ wá dàbí pàṣán tá a fi nà yálé ń bẹ lórí àjà fún ìyàwó, tàbí tá a wá sọ pé abẹ́ ìrọ̀rí la ń fi sí fún ìyàwó nìsín. Kọ́ mọ̀ jẹ́ pé ẹnu tá a fi pàdé gún náà látún fi pàdé ògún lọ́la. Nígbà tá a bá tó rẹ́ nìkan pé eléyìí tún yàtọ̀ o. Meanwhile, ìtàn tí gbogbo wa ń sọ yìí ìránnilétí ló wà fún, ìtanijí ló wà fún, ìsúnnikì ló wà fún. So Ààrẹ Laji Abbas, Awikonko àtàwọn èèyàn tó kù tí wọ́n tún ń sọ̀tàn, we are all trying our best. Kò sí kankan nu wa ń bẹ̀ ńgbà tí ìṣẹ̀lẹ̀ àrọ́bá ìwé gbogbo ohun tí gbogbo wa kà nìyẹn o. Mọ̀rẹ́ nìkan tó ń sọ̀tàn tó sọ pé ẹ̀yin tẹ́ ń sọ̀tàn ìwé lẹ́ ń kà, ẹbí léèrè pé kí ló ń kà. Kò sí díẹ̀ ńgbà tó ṣẹlẹ̀, ṣé bàbá rẹ̀ ló wà ń bẹ ńgbà tó ṣẹlẹ̀. Àwọn nǹkan tí èmi ò fẹ́ nínú àsọ̀tànlẹ̀ Yorùbá nìyẹn. Kẹ́nìkan má fọwọ́ ẹ̀ gbáyà, kéèyàn kan má fògùn ẹ̀ gbárí. Ẹjẹ́ á sọ nìsọ wípé wọ́n sọ fún wa ni, ẹjẹ́ á sọ nìsọ wípé akàwé débẹ̀ ni, àwa wádìí débẹ̀ ni. Àwọn ìwádìí wa kì í ṣe wípé ká lè sọ fúnra wa pa agbójúgbóyà. Ṣé ẹ gbàgbé mo lélẹ̀ tí n bá sọ nù tàn, bẹ́ẹ̀ bá rí pókù díẹ̀ káàtó tẹ́yìn sì mọ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ̀nà ń bẹ sí wa. Tí n bá ti rí pé ibi tẹ́ ẹ gbégbá ohun ó tún yàtọ̀ síbi tẹ́mi ti gbégbá o, ṣùgbọ́n compliment ẹ̀ ni ó fi kún ni. Àbá ni a sì gbá wọlé bá a ṣe lè correct ìtàn wa nìyẹn, láì wá òpó lọlé olóró. Nílùú Òwúkúta lónìí, níbi tí bàbá wo Olówúkúta tí wọ́n ti gba àmì ẹ̀yẹ tọ́lọ́lá, èyún induction to the Nigeria Books of Record. Ayẹyẹ rẹ̀ wáyé lónìí lówúkúta. Àwọn lókọ ìkànlú péjú pésẹ̀ síbẹ̀. Oríṣiríṣi ọba aládé kúnbẹ̀ lọ jàrá. Ẹ̀yin tí ẹ bá wo post mi láàárọ̀, ẹ ti rí oríṣiríṣi nǹkan tí mo post ń bẹ̀ live. Mo tún máa package ẹ̀ náà, á tún gbé jáde láàyè ọ̀tọ̀. Bàbá wo Olówúkúta, bàbá wọn jẹ́ fún mi látọ̀pọ̀ ọdún sẹ́yìn. Wọ́n jẹ́ ọba kan lẹ̀ Yorùbá tí mo lè kọ́ka wọn kéré. Olùfẹ́ àlàáfíà ni wọ́n. Wọ́n èso wàhálà. Èdè àti àṣà Yorùbá wọn ń gbé lárugẹ. Ìdàgbàsókè ìlú bàbá yìí wà fún àlàáfíà ilẹ̀ káàrọ̀ òjèrè ni bàbá wa ọba Adékúnlé Oyèlúdé Màkàmà Tẹ́gbòsùn the third, Olówúkúta ti ìlú Òwúkúta. Bàbá kádé ọpẹ́ lórí o,
kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba ò jẹ́ kó pẹ́. Gẹ́gẹ́ bí mo ti wá sọ mo ní nǹkan kan ní ó ṣàtọ́kùn fún nǹkan kan. Kí ló lé ìran Yorùbá kúrò ní kí ló lé ìran yes ìran Yorùbá kí ló lé Ọ̀yọ́ kúrò ní Ọ̀yọ́ empire lọ́yọ̀ọ́ lé lọ́yọ̀ọ́ Kàtúngà. Ogun wo ni wọ́n ń pè ní ogun Ọ̀tẹ̀fọ̀n, ogun wo ni wọ́n ń pè ní ogun Elédùwé. Àyàbẹ̀ ṣùgbọ́n kó tó kan ohun àwọn nǹkan kan síwájú nǹkan kan. Ṣé ẹ gbàgbé pé Àfọ̀njá ló kó Fúlàní mọ́ra? Ṣé ẹ wá gbàgbé pé kí Àfọ̀njá ó tó kó Fúlàní mọ́ra Aólẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. Ọba Aólẹ̀ ńlọ jẹ láàrin 1789 sí 1796. Ṣé ẹ gbàgbé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá àsìkò ìgbà náà ni wàhálà kan tàbí kejì ṣẹlẹ̀ láàrin òun àti Aólẹ̀. Ẹ̀rù Àfọ̀njá Aólẹ̀ ndí ọmọkùnrin iṣẹ́ ọ̀lágbára jù mí lọ báyìí ṣé ò ní fẹ́ wá fún mi wàhálà báyìí. Lọ́kàn Aólẹ̀ àti àwọn ìsọ̀ǹgbèrè àwọn Ọ̀yọ́mèsì kí wọ́n yẹjú Kakanfò Àfọ̀njá. Ṣùgbọ́n bó lè yóò ṣe tí ò ní fún àyàn níkun. Sáàmù Àfọ̀njá wá àádọ́bẹ́ lọ́rùn ni àbá kọjú ìbọn sí olórí ogun. Ọ̀nà wo lágbà ẹja ràn lọ sógun tí ò ti lè dé. Àkọ́kọ́ Aólẹ̀ kọ́kọ́ rán Àfọ̀njá wípé kó lọ kógun ja ìlú Ìwérelé. Ìlú Ìwérelé ọ̀hún ni wọ́n pè ní ìlú ìyá bàbá Aólẹ̀. Wọ́n sì ní Aláàfin Àjàgbó ó ti gégùn pé Kakanfò kankan ò gbọ́dọ̀ gbìyànjú láti ṣígun sí Ìwérelé. Aólẹ̀ ní kí Àfọ̀njá kó lọ kógun jà Wéré. Aólẹ̀ kọ̀, Aólẹ̀ ò lọ. Lẹ́yìn ẹ̀ àbí ẹnu mi àgò Àfọ̀njá kọ̀, Àfọ̀njá ò lọ. Lẹ́yìn ẹ̀ ni Aólẹ̀ rán Àfọ̀njá kó lọ kógun jà lu Apòmù Súkété ọkọ̀ ìlú bàǹtàbàǹtà tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀dẹ̀ wá wò ó kí lẹ̀ṣẹ̀ tí Alápòmù ṣẹ̀ Aólẹ̀ fi sọ wípé kí wọ́n lọ rèé gbórí ọba wá. Àkọ́kọ́ Ilé Ifẹ̀ ló ní Apòmù torí pé ibi tí Ilé Ifẹ̀ wà lónìí títí dé odò Àṣèjì rẹ̀ ní Ilé Ifẹ̀ dé ní Ifẹ̀ ti pa ààlà pẹ̀lú ilẹ̀ Ìbàdàn. Ṣẹ́ẹ̀sì mọ̀ ńgbà táwọn Aláàfin Ọ̀yọ́ bá ń gbadà nílé Ifẹ̀ ńgbà tán bá jọba ntí wọ́n máa ń sọ fún ọ ni pé ìdà tó gbà yìí o èèwọ̀ ni fún ọ láti síjú ẹ̀ sókè sílùú Ilé Ifẹ̀. Ègún ni. Aólẹ̀ ti gbàgbé ọ̀ràn Àfọ̀njá kó lọ kógun jà wọ́n lápòmù. Lóòótọ́ l'Àfọ̀njá lọ Apòmù. Ìdaríbọ̀ Àfọ̀njá ló gba Ọ̀yọ́ ilé lọ pé ẹni tó rán òun níṣẹ́ ikú kó wọn lọ fi mú ẹ̀dánrin kí Àfọ̀njá ó tó yọjú sí Aólẹ̀. Ó kọ́kọ́ gbé igbá òfìfo ránṣẹ́ sí igbá ọlọ́mọ rí òfìfo tí ó sì ń kankan nú ẹ̀. Ìtumọ̀ eléyìí ò ní wípé àfẹ́ ọ nílùú mọ́ àti kọ̀ ọ́ nílùú àti pé kó sígbà ìwà wò kó ṣe bí ọkùnrin ní jẹ́ bẹ́ẹ̀.
ẹ̀yin náà mọ̀ ń tọ́ tẹ̀lé àólẹ̀ ó sígbà wàwò lóòótọ́ ṣùgbọ́n kó tó sígbà wàwò ọ̀tàfà bínú sórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé ẹnu ìran Yorùbá ò ní kó ọ̀tá ni a mọ̀ bára wa ṣe ẹnu Yorùbá ló ní ò ní kó kí sẹ́nu gbogbo ọmọ káàárọ̀ oòjíire o torí màá máa sọ fáwọn èèyàn ńgbà tán bá sọ wípé èpè àólẹ̀ ní ń jà wá èpè àólẹ̀ níbi tó dé ní pàtàkì jùlọ èpè àólẹ̀ ò ṣiṣẹ́ mọ́ ó ti lọ fúngbà yẹn àwọn èèyàn kan sọ wípé ìjà tí Fúlàní bá Ọ̀yọ́ jà ìjà tó di ti Sokoto Caliphate ìjà tí wọ́n jà tí wọ́n fi gba Ọ̀yọ́ wípé ìjà ìtànkálẹ̀ ẹ̀sìn Islam ni wọ́n nítorí pé àwọn Aláàfin tàbí àwọn Ọ̀yọ́ wọn ò gba àwọn ọmọ Yorùbá tí bá ń wẹ̀ra wọn sínú ẹ̀sìn Islam wọn gbà wọ́n ń dí wọn lọ́nà wọ́n ń pa wọ́n wọn ò fẹ́ràn wọn pé ìdínú tí Sokoto Caliphate fi dìde kó tó débẹ̀ hàn báwo ni Álímì àti Àfọ̀njá ṣe pàdé bóun náà ṣe dọ̀rẹ́ torí mo sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ní Ògbómọ̀ṣọ́ ti wà ní Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ Ìbàdàn ti wà ní Ìbàdàn Ìjàyè ti wà ní Ìjàyè síwájú kí Kúrúnmí ó tó jàre Ọ̀nà Kakanfò síwájú kí Tóyèjì ó tó jàre Ọ̀nà Kakanfò síwájú k'Olúyọ̀lé ó tó jẹ Baṣọ̀run lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn ìlú ọ̀hún ti wà agbègbè Ògbómọ̀ṣọ́ ni Àlísálíù wà èyí ò ṣèwà Álímì àwọn tó mọ̀ tán dáadáa bíi bàbá wọ Ọlọ́lá Kásùmù nílùú Ìlọrin tí mo rèé fọ̀rọ̀ wá lẹ́nu wò bí ọdún 7-8 sẹ́yìn àwọn náà jẹ́ kó yé mi pé Àlísálíù ní ń jẹ́ gan látilẹ̀ kan tó sọ di ṣéwà Álímì ó wà l'Ógbómọ̀ṣọ́ níbi tó ti ń kọ́ ọmọ ní kéwú títí ń wàásù ìyìn rere ẹ̀sìn Islam kì í ṣe tìpátìkùkù ni Sokoto Caliphate fi mú ẹ̀sìn Islam wọlé ń bí kì í dẹ̀ ṣe pé wọ́n gbin Àlísálíù sáàrin wa lóòótọ́ wọ́n fẹ́ tan ẹ̀sìn Islam kálẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ilẹ̀ Yorùbá náà kì í ṣẹran rírọ̀ wọ́n ti gbúròyìn Ọ̀yọ́ Empire wọn ò sì ṣe tán láti wá bá wa jagun ṣùgbọ́n wọ́n fẹ́ tan ẹ̀sìn Islam wá sísàlẹ̀ ń bì Àlísálíù ti wà èyí ò ṣe wà Álímì ẹ̀já pé ló kọ́ tẹ́ mọ́ ó ti wà lágbègbè Ògbómọ̀ṣọ́ níbi tó ti ń kọ́ ọmọ ń kéwú táwọn èèyàn ti ń lọ bá fún mọ̀ràn ó sì láwọn ọmọ ilé kéwú tọ́pọ̀ ńbẹ̀ ni Àfọ̀njá ti gbókìkí ẹ̀ ńlá Àfọ̀njá ti wà lọ Àfọ̀njá wá sọ fún pé kọ́ mọ̀ bọ́ ńlọrin kó wá kọ́ mọ̀ kéwú fóun nílọrin kọ́ mọ̀ bóun woṣẹ́ kọ́ wá ràn lọ́wọ́ pẹ̀lú àdúà ẹnikẹ́ni títí ẹ̀ ò bá ti tó tí yọjú ràn sí tẹni ẹlẹ́ni ìntójú wọn máa ń rí lójú ìran Yorùbá rí Àlísálíù ó kó gbá ọkà gbọ̀n ọkà wọn ọmọ ilé kéwú ó dì lọrin Àfọ̀njá tẹ́wọ́ gbà wọ́n ó fún wọn lé ó fún wọn lẹ̀ wọ́n ń pọ̀ sí i ṣé wàá Álímì ń gbilẹ̀ sí i ńbẹ̀ l'Àfọ̀njá ti lọ́ọ́ bá Álímì dákun ọ̀rẹ́ mi wọ́n nílò ìrànlọ́wọ́ rẹ̀ ẹni tí ọba ní já jẹun yó àádá tiẹ̀ mọ́ sàṣẹ ni ṣé wàá Álímì lọ́wọ́ aránṣẹ́ sí Sókótó ọ̀ránṣẹ́ sí Usman Dan Fodio kọ́dàkùn kọ́ ran ọ̀rẹ́ òun lọ́wọ́
Usman Dan Fodio ló wá fi àwọn jàmọ́ ránṣẹ́. Àwọn jàmọ́ tó wá tẹsítẹsí ni wọ́n wá pẹ̀lú ọkọ̀. Ìran Yorùbá ọmọ jẹ́ ẹ̀sìn ìjà wọ́n yìí lo ọkọ̀. Ìbọn ṣakabùlà ní gbáù oògùn kápọ̀fọ̀. Àkàkàtìrákà wo arú àkàkàtìrákà wo èsì adíáfọ̀rùn làbára àgbọ̀nmìrègùn jọ́tẹ̀ irọ́ ni èèwọ̀ mọ́tàtú ntí Yorùbá fi jà láyé àtijọ́ nù. Usman Dan Fodio ló bá kó àwọn jàmọ́ ránṣẹ́ tẹ́síntẹ́sín. Àwọn yẹn ló wá darapọ̀ mọ́ ọmọ ogun Àfọ̀njá. Yorùbá ń bẹ láàrin wọn. Ọmọ Shehu Alimi Abdulsalami àti Shita àwọn náà ń bẹnú àwọn ọmọ ogun. Àwọn wọ̀nyí ńlọrọ̀ Àfọ̀njá lọ́wọ́. Ọ̀yọ́ sì wà bí Ọ̀yọ́, Ọ̀yọ́ ò dàbí mọ́. Ṣùgbọ́n àwọn Alimi wọ́n ń gbilẹ̀ sí lójoojúmọ́. Bó ṣe dàkókò kan nu Alimi dágbére fáyé. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rò ó lọ́kàn wípé Alimi ló gbógun ti Àfọ̀njá. Irọ́. Alimi kọ́ ló gbógun ti Àfọ̀njá, Alimi kọ́ ló pa Àfọ̀njá. Àwọn ọmọ Alimi ni led by Abdulsalam. Ní kété lẹ́yìn ikú bàbá ẹ̀ ó wu Abdulsalam kó jogun ilẹ̀ Ìlọrin, kó dominate Ìlọrin. Ńgbà tí Àfọ̀njá náà ó ṣe gegele lórí gegele táfọ̀njá ó kó bá rẹ̀ tómi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Àfọ̀njá lòun ò ní ìgbàgbọ́ nínú àwọn ọmọ ogun Yorùbá mọ́. Ó bá kó ọmọ ogun Fúlàní nìkan ti ra. Ó bá kó ọmọ ogun Fúlàní nìkan ti ra. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tí wọ́n gbé ètò ìṣèjọba Ìlọrin kalẹ̀ wọ́n yan balógun 4. Balógun 2 jẹ́ ọmọ Yorùbá. Balógun kan jẹ́ Haúsá, balógun kan jẹ́ Fúlàní. Tán jọ wà nínú ìgbìmọ̀ tán jọ ń ṣèjọba. Pẹ̀lú eléyìí Àfọ̀njá fi ọmọ àparò sábẹ́ ó ń gbin kà. Ẹ wá gbọ́ o. Lẹ́yìn tí Àfọ̀njá àti àwọn ọmọ ọ̀rẹ́ Alimi tí wọ́n ti jọ ń ṣèlú òun náà ni wọ́n gbèrò, wọ́n di pàǹpá láti kọ̀yìn sí Àfọ̀njá. Ó di pé tí Àfọ̀njá bá pàṣẹ fún wọn, wọn má ṣe rẹ̀ lò mọ́. Ó di pé tí Àfọ̀njá bá rán wọn ṣẹ́, wọn ò gbọ́ tiẹ̀ mọ́. Lásìkò ìgbà náà l'Àfọ̀njá bẹ̀rẹ̀ sí ní jó mo kùnà mo ṣìnà kiri. Ó bẹ̀rẹ̀ sí ní wá ràn lọ́wọ́ àwọn ìlú bí Ìkòyí, bí Ilé Gbọ́n, àwọn ìlú tó wà nítòsí bí Ògbómọ̀ṣọ́. Àwọn náà dá lóhùn. Mistake ńlá tí wọ́n ṣe nu, àṣìṣe ńlá tí wọ́n ṣe nu. Ìdí tí wọn ò fi dá lóhùn ni pé wọ́n rò pé tí Àfọ̀njá jẹ náà ló yó. Bó ṣe yẹ kó rí fún nìyẹn. Ntọ́jẹ ló yó, kí ni wá ń pè wá fún, kí ni ń pè wá sí. Ló fi di pé àwọn ọmọ ọ̀rẹ́ wọ́n gbẹ̀mí Àfọ̀njá. Wọ́n ṣe kíni? Wọ́n gbẹ̀mí Àfọ̀njá. Mo rí pé yìí náà ẹ ká dáadáa, ẹ gbọ́ tàn yẹn pé wọ́n fi ọfà sin nígbẹ́rẹ́ látorí dí ẹsẹ̀. Àrọ́bà àtànjẹ́ kó yé wa wípé níbi tí ọfà òun pọ̀ dé orí òró l'Àfọ̀njá kú sí.
ó ti kú o ṣùgbọ́n ọfà tó wà lára ẹ̀ ó sì gbé dúró. ẹ̀rù ń bà àwọn ọmọ ogun Ali, ẹ̀rù ń bà àwọn ọmọ ogun àwọn Abdulsalami. wọ́n wò pé só ti kú ni sí ò tí ì kú ni. wọ́n á fi ọfà lé lọ́wọ́ páà wọ́n rí pọ́wọ́ ẹ̀ sọrí kọ́ ó ti kú. eléyìí ló fi ìpìlẹ̀ emir lọ́lẹ̀ nílọrin tó jẹ́ wípé ó bọ́ sí under Sokoto Caliphate, that is ìbẹ̀rẹ̀ emirate nílọrin. bó wá ní Ọ̀yọ́ Ilé ṣe tú torí pé lọ́kàn àwọn èèyàn kan ẹ̀ẹ̀kan náà lọ́yọ́ Ilé tú. àrọ́bà tán jẹ́ kó yé wa ìgbé Ọ̀yọ́ Ilé ti fìgbà kan tú tán lọ sí Ìgbòho, láti Ìgbòho náà tún ti gbógun wá padà wọ́n sì lé àwọn Fúlàní kúò lọ́yọ́ Ilé. kí ló wá fọ́ Ọ̀yọ́ Ilé tán pátápátá tó mú kí Ọ̀yọ́ Ilé fall, kí Ọ̀yọ́ empire fall? ẹ jẹ́ yá ṣẹ́jú méjì nínú ṣẹ́jú yín tí n bá padà dé pẹ̀lú ògo Ọlọ́run á tẹ̀síwájú. Yorùbá máa sọ pé tó bá rú ni lójú ilẹ̀ lábí léèrè, ṣùgbọ́n bó bá rú ọmọ Ọlọ́run lójú ó ní ẹni tá a bí bára ẹni ọ̀bá yá á lọ ilé ìwòsàn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú fún yàn, wọ́n ṣàyẹ̀wò fún yàn kí ni ń ṣe yàn gangan, ńbo ní ń dùn yàn gangan, ńbo ní nǹkan ọ̀hún gbà wọlé, kí lọ́nà ìgbà náà tó máa mọ téèyàn ó lò sí àtọ̀nà àbáyọ. mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ irú àwọn ogun wo, ègún wo ni ó ń yọ àwọn èèyàn lẹ́nu ta lè sọ pé ogun yìí ó ń dà àwọn èèyàn láàmú púpọ̀, ègún yìí ó ń dà àwọn èèyàn láàmú púpọ̀? jẹ́ ká gbàdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ nítorí pé ẹ dára púpọ̀ sí wa. A dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa tí a fi wà nínú ayé yìí. A dẹ̀ dúpẹ́ fún ààbò àti ìpamọ́. A dẹ̀ dúpẹ́ nítorí pé ẹ jẹ́ solution sí gbogbo ogun tí ń ja gbogbo ènìyàn. Ó ti jà wá náà rí. Bẹ́ẹ̀ni. Abọ́ ni. Bẹ́ẹ̀ni. Àwọn kan ń jà wọ́n, àwọn náà bọ̀. Bẹ́ẹ̀ni. Torí ẹ̀ la ṣe wálé ní mo gbàdúrà gbogbo ọkàn tí ó gbé ètò ìkẹ́ sí wọn létí kẹ́ẹ̀dẹ̀ fara wọn lórúkọ Jésù Olúwa, bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni forúkọ yín. Hallelujah. Torípa àbúrò lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Iṣẹ́ tó gun ṣe nínú ayé yẹn pọ̀ gan. Bọ̀ kò sẹ́ni tó gun jà láì jẹ́ pọ́ bá lógo. Agbára tí ń tẹ̀lé ògo lẹ́yìn, ẹ̀mí tí ń tẹ̀lé ògo lẹ́yìn, àánú tí ń tẹ̀lé ògo lẹ́yìn, òun ni ogun ń bá jà. Ẹ̀mí, agbára àti àánú tí ń tẹ̀lé ògo lẹ́yìn. Nígbà tí a bá ń sọ nípa ògo, à ń sọ nípa ẹni tí a dá, Ọlọ́run dá dáadáa bó ṣe sọ nínú ìwé mímọ́. Ṣùgbọ́n gbò dénú ayé àtúndá, ẹni tá a tún dá ògùn ọmọ bàjá torí pé àwọn atúnidá wà nínú ayé. Bẹ́ẹ̀ni. Àwọn afinipamọ́ wà nínú ayé, àwọn afìyàjẹni wà nínú ayé, àwọn afinisójú kan wà nínú ayé. Ṣùgbọ́n agbára tí ogun ń lò nínú ayé yẹn, àwọn afinirare wà nínú ayé, asonimọ́lẹ̀ wà nínú ayé, àníjẹ́ ọlọ. And then nígbà tí a bá ń sọ nípa ogun, à ń sọ nípa ẹnìkan tó ní ìlàkọjá. Bẹ́ẹ̀ni. Ìlàkọjá rẹ̀ yẹn ó ti wá ń fa ìfàsẹ́yìn, ó ti ń fa ìrújú nínú ayé. Ìgbà ẹni yóò tún mọ̀ pé kíní mọ̀ ti dogun. Ìnira ń bá torí pé ìlàkọjá ni mo ń lìdì hàn sínú ogun. Ogun jíjàdẹ̀ rí tá a bá jà tá a borí ẹ̀ á dìbì à ń lọ. Ṣùgbọ́n ogun kò dùn, kò dàbí iyán, kò dàbí àmàlà, kò dàbí ẹ̀kọ́, kò dàbí oúnjẹ tó dùn. Nǹkan tí mo ní èèyàn lára lógun. Ṣùgbọ́n àṣírí kan wà tí Ọlọ́run ní fún ogun. Àṣírí tó ní fún ogun ni pé ó lè dá ogun yanjú, ó lè dá ogun borí. Ṣùgbọ́n àwa ènìyàn a kì í sábà mọ̀ bá a ṣe gbógun jà. Ìgbà míì àwọn èèyàn wọn ìgbọ́ràn kí ni Olúwa wí. Bẹ́ẹ̀ ṣe sọ́nsìn tí dókítà tẹ bá lọ rí ẹ bá ní ara mi ń gbóná, òtútù mú mi, nítorí nǹkan wú sọ ni pé tó yẹ pé hospital tó dáa wọn á ní ẹ lọ ṣàyẹ̀wò rẹ̀. Àyẹ̀wò ni ká sọ̀nà fún yàn. Wọ́n ṣàyẹ̀wò oríṣiríṣi. Tọ́ba àwọn wà sọ pé eléyìí ní sọmọ yìí, ibà ni, wọ́n lè ní infection ni, wọ́n lè ní kíní kan, wọ́n á sá wá nǹkan tó ń sọ, wọ́n á wá wo oògùn tó ń lò sí straight. Ṣùgbọ́n nígbà tá a bá ń sọ nípa ogun tàbí ìjì tí ń jáàyàn,
àwọn èèyàn kì í sábà ṣe àyẹ̀wò ẹ̀ tí wọ́n bá wá ṣàyẹ̀wò ẹ̀ tán bá ní àìsàn tí ń ṣe ọ́ rè o n tó ń fi lọ síwájú tí kinní yóò fi bọ́ bóyá òkè òkè ni kí n ṣe ọ̀yá mo fẹ́ rògùn ni o ẹ lògùn báyìí ni o ẹ gba abẹ́rẹ́ báyìí ni o ẹ gbòmí báyìí ni àwọn èèyàn kì í sábà tọ̀nà. tẹ bá wa sọ fẹ́ lómi pé abẹ́rẹ́ ni yóò gbà yóò wọ́n sọ pé abẹ́rẹ́ ló kàn oògùn dà ẹ jẹ́ ń lo oògùn. bẹ́ẹ̀ ni ìgbà kan wà tí ẹnìkan níṣòro láwọn ọdún díẹ̀ sẹ́yìn ó pè mí láti Amẹ́ríkà ìgbà tó pè mí ọmọ ẹ̀ ló ní problem tọmọ ẹ̀ dẹ̀ ní ni pé ọmọ yẹn ó kàwé tán ló ní skọ́skọ́ ìgbà tí kíní wa ń ṣe ìgbà tó wá pè mí tí mo sọ̀nà fún lóun kó Nàìjíríà ni ó lóun mọ̀ padà mú ní mọ̀ padà wá mi ò ní láti rí yín because atẹ́gùn fẹ́ káàkiri gbogbo ayé kò sí bí awọ́ Ọlọ́run ò tó kò sí bí tí ò dé bá sọ fún ọ pé a lọ sí ìlú wọn ìlú bàbẹ́ ló bá ní ọ wá rẹ́rìn-ín ó ní bóun ló ṣe èyí orí bẹ́ẹ̀ ó lóun fúnra èkó náà bóun sí òun ò délu àwọn rí bàbá ló mọ̀ lù bàbá ń dẹ̀ ti kú ọmọ tó wá ń yọ lẹ́nu yìí ọmọ tó ní òun náà délu yẹn rí ìlú ìbúra bí wọn sí èkó náà bí òun sí bóun ló ṣe bára mu mo ní ẹ jẹ́ ká ṣe bó ṣe á ṣe kó lè bó ṣe yóò rí á dẹ̀ ṣe ara ọmọ yẹn dẹ̀ yá ìdáǹdì dẹ̀ dé fún un but lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ ti pọ̀ nínú ara àwọn èèyàn àwọn wòlíì kan ti já àwọn èèyàn kulẹ̀ àwọn wòlíì kan wọ́n ti banú àwọn kan jẹ́ àwọn wòlíì kan wọ́n ti bayé àwọn kan jẹ́ àwọn wòlíì àwọn kan ti sọ àwọn kan di òfìfo ọwọ́ ti wá àfẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọ̀ àjẹkàdùn ọgbà lórí àwọn èèyàn mọ́ because tí ẹ bá sọ̀nà fún wọn tẹ wojú Ọlọ́run fún wọn wọ́n mọ̀ pé ṣé bẹ́ẹ̀ ni sá so lè rí bẹ́ẹ̀ sá tàbí kan fojú bẹ́ntì tàbí kan fojú wò pé sọ yóò rí bẹ́ẹ̀ wọn wà nílé turn up tọ́n bá ti wá ṣe ìyanu tí Ọlọ́run máa ń ṣe inú ayé yẹn pọ̀ gan and then Ọlọ́run ò dá wa pé ká máa jìyà àwọn tó ti gbọ́ ìtàn mi nínú program yìí wọ́n mọ̀ pé ìyà mo jẹ̀yà díẹ̀ nǹkan ọ̀rọ̀run mo jẹ díẹ̀ ṣùgbọ́n ohun tí njọ́ tí mo decide pé mo fẹ́ bọ́ mo bọ́ o ọjọ́ yẹn mo kàn ro ni pé mo ti ń káàkiri ilé wòlíì 50 ni mo dé kí n tó bọ́ 50 wòlíì mo wá débẹ̀ mo ní mo fẹ́ bọ́ mo kàn pinnu pé gbèsè ti sú mi wọ́n máa ń fọlọ́pàá gbé mi jojúmọ́ ti sú mi ṣé bí n sì máa gbáyè mi lọ rí mo ti bímọ kìnìún inú ẹ̀ mo ti bí kejì inú ẹ̀ mo ti bí kẹta inú ẹ̀ ibẹ̀ mo ti wá rò pé wàhálà ẹ̀ ti pọ̀ jù àdé njọ́ mo decide mo fẹ́ bọ́ iṣẹ́ yìí wọ́n ti jẹ́ fún mi pé kí n lọ lu wa kí n lọ fi nǹkan abẹ̀mí tọrẹ wọ́n ti sọ fún mi but mo rò pé abomination tó Deeper Life ni mí ọmọ Deeper Life ni mí àmúlá abomination ni mo ní kí ni ìtumọ̀ fi nǹkan abẹ̀mí tọrẹ ok àtowó àti ilé àti mọ́tò àti nǹkan abẹ̀mí kí ni ìyàtọ̀ láti fi tọrẹ but nítorí ti kwangba náà nìyẹn bí mo ṣe ní mi ò ní ṣe but nígbà mo á sún kàn gírí tí mo rí pé mi fẹ́ bọ́ mo á decide pé mo fẹ́ bọ́ mo á lọ bẹ̀ pé n tẹ́ wíńdò ni mo fẹ́ lọ sí mo dẹ̀ ṣe ọ̀nà dẹ̀ là mo dẹ̀ bọ́. kí n tó sọ ìtàn kékeré kan tó rọ̀ mọ́ ìrìn àjò tẹ́lẹ̀ rìn lọ sílùú ẹni yẹn ẹ jẹ́ ẹ kọ́kọ́ sọ nọ́mbà yín táwọn èèyàn lè pè sí tán lè bá yín sọ̀rọ̀ lórí WhatsApp. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 070 84 74 20 61 ó lè fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí náà sórí WhatsApp. ìtàn arákùnrin tí mo fẹ́ sọ yìí ìlú Èkó lòun náà wà láti ìgbà tó ti délé ayé kò tí ì takójó rí kò tí ì lù kó dún rí kò tí ì fọ́kó funfun rí kò tí ì sákọ́gbẹ́ rí láti ibìkan débìkan ibìkan débìkan kó tó di pé wá bá wòlíì tiẹ̀ pàdé torí pé gẹ́gẹ́ mo sọ kálukú wa ló ní wòlíì tiẹ̀ ǹjọ́ tó bá wòlíì rẹ̀ pàdé wọ́n ní ta ló kọ́kọ́ wẹ̀ ńgbà tó délé ayé oníbò ló ń ṣe fẹ́ mọ̀ wọ́n ló ní láti lọ sílùú wọn kó lọ béèrè ẹni tó wẹ̀ kó dẹ̀ kankan tán fi wẹ̀ ńjọ́ tó kọ́kọ́ dáyé òní kó lọ gbà wá ó kọ́kọ́ wò bí ẹni pé kó dìbò lu wòlíì yẹn pé ṣé lè lọ́pọ̀lọ́ báyìí òun tó ń ti lé lọ́mọ 40 ọdún kó ń ṣẹ̀ṣẹ̀ wá lọ síbi kan tí kò nǹkan yẹn bá wà láyé bo ni yóò wà níbo ló fẹ́ wà tá ló fẹ́ tọ́jú nǹkan 40 ọdún wòlíì yẹn lòun ò rí ju bẹ́ẹ̀ lọ ń tá a fi hàn pé kò ṣe nìyẹn arákùnrin yìí ó wá láti agbègbè Kogi wọ́n ń pè bẹ̀yẹn ní Yàgbà East Yàgbà East local government agbègbè bẹ̀yẹn ló ti wá ó ti ṣagídí lọ́pọ̀ ọgbà wà wẹ́ jẹ́ kó òun ṣe nǹkan tí wòlíì sọ nígbà tó padà délé ó béèrè ìyá àwẹ̀ mọ́ wọ́n júwe fún un wọ́n wá ní ìyá àwẹ̀ mọ́ ti kú tipẹ́ wọ́n wá ní ó kú tipẹ́ o kò kú tipẹ́ o tí nǹkan bá ń ṣèyàn gbà mí ìyá mọ́ gbàdúrà bí sàré wà nìkan bò ń fọ́ sàré ìyá àwẹ̀ mọ́ àwọn ọmọ ìyá àwẹ̀ mọ́ ní rárá àwọn ò lè gbà ńgbà tí ìlú dá sí táwọn ọlọ́pàá dá sí
tó o bá fọ́ ó tó ṣe padà o ó rẹ̀ padà o ó ní kò sí wàhálà kan sábò ń fọ́ tèmi tí tòótọ́ ti parí lẹ́tà wọ́n fọ́ sàréè ǹjẹ́ lẹ́jẹ́ mọ̀ wípé ike kan wà tí wọ́n sin mọ́ ìyá àwẹ̀ mọ́ tó máa ń kó kànìkàn àwọn ọmọ tó bá ti wẹ̀ gbogbo ọmọ tán bí lábúlé yẹn ó ní máa ń wẹ̀ mọ́ inú ike yẹn náà kó gbogbo kànìkàn yẹn sí wọ́n gbé kànìkàn jáde ó sì tutù kò gbẹ rárá bó ló ti fẹ́ dá kànìkàn tiẹ̀ mú láti gbé gbogbo kànìkàn padà sọ́dọ̀ wòlíì àwọn wá ṣàdúrà sí lélẹ̀ tó túmọ̀ sí pé ó nìkan kọ́ ló máa bọ́ kúrò nínú ogun òun àti gbogbo àwọn tó kù náà ló máa bọ́ kúrò nínú ogun kò sí nǹkan táyé ẹ̀dá nílò bí kì í ṣe pé ká gbọ́ràn sí àṣẹ Ọlọ́run àti ìtọ́ni Ọlọ́run tí dókítà bá sọ wípé oògùn tó lò ní tára rẹ̀ ó fi yá mo nígbàgbọ́ wípé gbogbo ala ti nígbàgbọ́ nínú oògùn yẹn pé ọ̀nà àbáyọ sí ìṣòro ayé wa lélẹ́yìí well bàbá lẹ́ẹ̀kan sí ẹ bá ń sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí tún rè 070 84 74 20 61 070 84 74 20 61 orí WhatsApp ní ẹjẹ́ àti bára wa sọ̀rọ̀ ẹ lè pè mí sórí ẹ lè send message sí mi mo dẹ̀ gbàdúrà pé gbogbo yín pátá lẹ̀ bọ̀ gbogbo bí wọ́n bá fi yín pamọ́ sí náà fẹ́ tọ́ yín pamọ́ sí ọ̀nà ọ̀wà jáde àánú dẹ̀ sọ̀rọ̀ lórí ayé àlàáfíà. kí ló wá bí ogun Sokoto Caliphate tí Ọ̀yọ́ fèsì wọn gan kí ló dé tálàfin Olúewu tí wọ́n gbèrò láti gba Ìlọrin padà tó fa sábàbí títàn tó dé bá Ọ̀yọ́ ọlé Àkàndá kọ́mọ̀bà pọ̀ lápọ̀jù ìjà ṣe ń ṣiṣẹ́ntẹ̀lé kági pépè bí ọba àbó onísọ̀nà ká tó létò ètò bí ọmọ yan gan ká ṣe é nípele bí aṣọ àlùbọ́sà kó lè bá a nítumọ̀ kọ́mọ̀bà pọ̀ lápọ̀jù lágbára Ọlọ́run á tẹ̀síwájú láìpẹ́ títí ìgbà náà ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV official Awikonko TV official ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà káàárọ̀ òjíire ò ní wọmi orílẹ̀-èdè káàárọ̀ òjíire ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ bí omi àfòwúrọ̀ pọn ajú àṣẹ o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá game show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá game show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ yìí lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo Awikonko lónídèmọdè ta lónítùmọ̀ tó tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV látìgbàdégbà.